lù tí kò tọ́nu jẹ́ táwọn yẹn láwọn ò lè po mọ́ kò rómi wẹ̀ ẹ̀fọn fẹ́ jẹ ayé ẹ̀ pa ó jí pè mí láàárọ̀ yìí ni abẹ́ máa gbọ́ Yorùbá tátàtà lẹ́nu ẹ̀. Àjọkí baby. Gba olówó olú. No, wọ́n sọ pé kí wọ́n síbẹ̀. My friend tó dẹ̀ rí mi lórí ìdúró ṣé tí fẹ́ máa kiss ara yín ni. Bọ̀dá mi kí ló wá kí ló ṣẹlẹ̀ náà ṣẹ́yìn lẹ́fẹ̀fẹ́ mi ni. True. Ìyàwó ni lọ jàre. Òun rán mi létí nìyẹn o. Àdúgbò èèyàn tẹ̀ bá fẹ́ a máa gbé lọ. Fúfi ìwọ kó àwọn ẹrù tó wà níbà kó gbé gba the main entrance lọ. Àjọkẹ́ wà ọ̀rẹ́ ẹ̀ kọ́. Look at this girl. Ó fọ ọ̀rẹ́ ẹlẹ́. My dear, ó yẹ máa bóyún létí ẹ̀. Oníranù. Okay ma. Tani náà, ẹ má já géètì o. Kí lẹ fẹ́ o? Àwa Nepa ni, a fẹ́ wá jáná, ẹ lọ mú Nepa bill yín wá. Ẹ dákun ẹ má bínú inú èwo o. Ṣé inú èyí tẹ́ ẹ̀ mú wá ń jojúmọ́ àbí ìtẹ́ pé láti oṣù mẹ́fà à níná? Tẹ bá dẹ̀ tó máa mú wá báyìí lásán, fúlásìn lẹ́ẹ̀ mú wá. Ṣé ẹ̀ lẹ́fẹ́ wá gbowó ẹ̀? Àwàdà yín pọ̀ ṣá, ẹ lọ mú Nepa bill yín wá, ọ̀rẹ́ ẹ̀ la máa jáná yín o. Tọ́ bá bí yín re, ẹ̀yẹ lọ gorí èpò kẹjá náà, tẹ́ ẹ bá ní jẹ ìyálà yáyà. Ẹ lọ mú Nepa bill yín wá, ọ̀rẹ́ ẹ̀ sá máa jáná yín sìn. Tọ́ bá bí. A máa jáná yín o. Ìyá ṣe sùúrù, ẹ jẹ́ lọ pe ọ̀gá mi wá, ṣẹ gbọ́. Ọ̀gá mi, ẹ̀kúṣẹ́ wọ́n béèrè yín ta. Àwọn wo? Àwọn mẹ́fà. Àwọn wo ló ń já àwọn mẹ́fà? Àwọn èyí tó máa ń já iná. Àwọn Nepa. Àwọn Nepa. Ìjọ wo ni wọ́n gan tiẹ̀ fẹ́ pé òyìnbó kan kó dá ṣáká lẹ́nu ẹ̀? Ọ̀gá mi mọ̀ pé jù bẹ́ẹ̀ lọ. O mọ̀ pé jù bẹ́ẹ̀. Ìgbà tó jẹ́ pé ìgbà tó yẹ kó lọ skul ọmọ máa yí táyà kiri àdúgbò ni. Kò ṣe bẹ́ẹ̀ bàbá mi kú gbà yẹn ni. Wọ́n kú. Àwa la pa wọ́n. Kíná làwọn fẹ́. Wọ́n náà fẹ́ já iná. Iná ìwo? Mo sọ fún ọ, mo ní iná tó wọ́n mú wá. Tó jẹ́ pé jẹnẹrétọ̀ là ń rán látijọ́ ẹ̀. Sọ bẹ́ẹ̀. Ibo ló wà báyìí? Wọ́n wà ta. Lẹ́nu géètì mi. Bẹ́ẹ̀ ni. Mo ń bọ̀. Ben, ọ̀gá ó dẹ̀ dùn mí gan pẹ̀lú gbogbo promises to make. Ṣáàfì tẹ for the past 3 days mo ti ń bẹ̀rẹ̀ má bínú sí mi náà. Mi ìbínú náà mo kàn rántí gbogbo promises ìfẹ́ tó make. Má bínú. Ọ̀gá ọ̀. Jọ́kí. I'm very sorry, mo miss ẹ lọ. Mímí náà ti miss ẹ. Ṣé bẹ́ẹ̀ kí n kúlẹ̀ rẹ̀? Kúnlẹ̀ tó bá wọ́t kó kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ gan sef. Má bínú. Lọ́fẹ̀ẹ́. Èmi ti ṣe tán àwọn ọmọdé tí fẹ́ máa lọ. Ìjọba mi bẹ̀ gbọ́n ó bínú sí mi. Ìyá wa, my God, ẹ ń bínú. Ruben, wọ́n yọ̀ sí yín lọ́rùn ni o, àwọn ò bínú rárá. Excuse me. Ruben, she's all yours. Jọ́kí tèmi nìkan ṣoṣo. Ìwọ náà má bínú. That's right. I'm very sorry, baby girl. Ṣé wàá mọ̀ kan? Mo fẹ́ actually jáde tẹ́lẹ̀ ni, but mi ò lọ sí anywhere mọ́ yá. Let's begin the game. Let's be here. Oya, just Yes. Kí ni ìwọ ní fún wa? èmi ti sí oúnjẹ sí ilé fún yín. Mo fẹ́ kẹ́ ṣe tán ní kí wọ́n gbádùn ara. Àwọn rèé o. Àwọn rèé. Kí la lè ṣe láti fi help yín? Àwa Nepa a fẹ́ wá jáná yín. Iná wo? Ṣé náà tẹ̀ fún wa lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì àbí tẹ̀ fún wa rárá? Ẹ ṣe sùúrù o, ṣẹ́rí gbogbo àwọn fátìrì tó wà ládùúgbò yín ló ń consume náà. So ẹ lọ mú Nepa bill yín wá. Ẹ máa gbọ́rọ̀ rún lẹ́nu ẹyẹ. Àmì ìmọ̀ pé gọ̀ọ́bà ìsá. So àwọn fáktìrì tó ń consume náà yẹn ọ̀fẹ́ ló ń consume ẹ̀. Abọ́ kì í sanwó fún yín. Abẹ́ tẹ̀ máa gbọ́. Fásitì. Ṣáwàrà wa ní fásitì. Fásitì kọ́.
wàhálà yìí Nepa officer ẹ ṣe ẹ̀gọ́ sá. ẹ wọ ọ̀gá mi ráyè gbogbo ẹjọ́ tẹ̀ ń wé ẹ kémi lọ gòkó kí n lọ jánu tàbá ti yọ náà bọ́ọ̀lù gbé tó ń sọ òní máa sọ̀rọ̀. ṣe sùúrù ṣẹ́rí ẹ lọ mú Nepa bìlì wá ń sọ a máa lọ jáná yín o. wọn ti bí yàrá ìjẹ tó máa gun orí òpó yẹn tó dẹ̀ máa sọ kalẹ̀ káwé rò pé ń bá fà iná oṣù òye ṣe náà tẹ̀ fún wa bí tẹ̀ fún wa. ẹ fẹ́ mu wá àbí rájù tá lọ́gbọ́n kò kàn ẹ túbí catapult ń jà. ọ wà nulẹ̀. mo ń bọ̀ ẹgùn orí òkè yẹn káwá bí yín dá. lẹ́ni lẹ́ máa mọ orí èèyàn tí ọ̀gá mi jẹ́ ẹ mọ̀ ọ̀gá mi kì í ṣèyàn tó rọ̀ wọ́n bá bí eyín re bẹ́ẹ̀ pé wọ́n bí eyín re dáadáa ẹ̀yìn ẹgbẹ́ orí òkú kan já iná abẹ́ẹ̀tẹ̀ ẹ̀ máa gbọ́ àwọn máa já iná èyí tó pé lẹ́ẹ̀kan oṣù mẹ́fà àníná ẹ̀yìn wá síta ẹ̀yìn já iná jẹ́ pé fúláṣì lásán lẹ́bàá wúwa ó ṣe èyí ṣe kú bí kò rí ọ̀yà owó olówó ìkẹta ara wọn à ń sanwó ẹ̀ àwọn lọ sí. lábẹ́ òrùlé kan. So what I'm saying, should we go chill at the beach tomorrow or what? Beach lẹ́mu sọ èmi fẹ́ lọ shopping I want shopping. Ọmọ agbára nǹkan. Beach shopping. I'm game, man. Sí wàhálà. Kò sí ìtí ò ní gúdù fẹ́yìn ń bẹ̀. Ìyí tó bá ti ṣàkan tó ń jẹ ní tèmi. Ogún màyọ̀dá ẹnu ogún pa àpagbé ogún màyọ̀dá ogún pa. Àbí kí ló ń ṣe ẹ̀wò bó ṣe ń pariwo? O rí àwọn tó ń ṣìlì bí ìwà yìí ni. Wọ́n ń ṣìlì ní fámìlì yìí ni. Ibi báyìí lẹ́wà tí ọ̀gá mi ti wọlé lọ tó ti lọ yọ ìbọn àdá àti kọta tọ́ọ̀sì. Ó tiẹ̀ wá da bẹ́ẹ̀ kó fi pa ẹ́. Yàrá kí ló dé kí mo ṣe fún yín àní ìjà tí lọ ń gbòòrò àtàwọn mẹ́fà. Àwọn mẹ́fà ọ̀dẹ̀ ìgbà tí ò ní lọ skul. Ìjà wo ló ń lọ ń gbòòrò láàgbọ́ anything. ẹ̀yin ọ̀dẹ̀ gbọ́ òbó tí àwa sọ mo mí pé àwọn tó ń múná wá tó ń jáná àwọn ló jẹ́ mẹ́fà. Wèrè ó léèyàn kan ògbóyìnbó ta ní ògbóyìnbó náà ẹ̀yin méjèèjì èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó àti ìwọ tó wà ní abúlé yín tó ṣẹ̀ṣẹ̀ pt ẹ̀ tó gbé ẹ wá sẹ́nu géètì bí. lẹ́yìn kí mi sọ fún yín o ọ̀gá mi ti wọlé lọ wọ́n ti lọ gbé bọ̀ àtàdá o ìjà ti bẹ̀rẹ̀ láàrin àwọn àtàwọn mẹ́fà o èmi sọ fún yín o. ọ̀dà mi mú ọjà rè kí ló fẹ́ ṣẹlẹ̀ yé ẹ má kàn mí lẹ́sẹ̀ o yé mo ti ń bọ̀. Sufi síkẹ́ẹ̀tì ẹ̀ kò jẹ́ ká lọ bá wọn. Sufi olúwa gbà lọ. Sufi àwọn mẹ́fà yọ jẹ yàrá ní gbogbo lórí bú ni wọ́n. fún lọ́wọ́ wà látàrọ̀ náà. ọ̀gá mi wọ́n bínú mọ́ lọ kí sáwọn àtijọ́kẹ́ àti búkì ni. síkẹ́ẹ̀tì wọ́n bá wọlé tẹ o ẹ̀yẹ padà sẹ́yìn yẹn padà sílé can you imagine. Sígẹ̀tì fún mi. Calm down. Can you imagine? Àwọn Nepa tó kì í fún wa ná, ó tún wá fẹ́ máa jáná tiwa. Lójú tàbí who does that? Bọ̀dá mi ẹ ní sùúrù. Calm down. Ẹ nídìí gbogbo nǹkan tá ẹ ṣe yìí. Eléyìí ò lè solve problem yìí now. Ó lè solve problem yìí. Orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. Ṣé ti gbọ́? Àbá ṣé tẹ bá ní kẹpa wọn sí ṣé yẹn máa ní kọ́ múná dé kò lè sọ pé kọ́ múná dé á tún contribute sí wàhálà tó wà ńlẹ̀ ni kò ń ṣe àtọ̀dọ̀ àwọn pípù yìí ní gbogbo kìíní tiwa àtọ̀dọ̀ ìjọba níní nǹkan tó fún wọn ló ń lò àwọn eléyìí wọ́n ń ṣiṣẹ́ owó wọn ni láti lè bọ́ àwọn fámìlì wọn ẹ ní sùúrù. ẹ̀wọ̀n ìlọ́wọ́ ò ní ògbólé náà ò ní lè lẹ́yìn náà. mo máa dúpẹ́ ọmọ àṣẹ ọlọ́run. gáàmì látijọ́ tí mo ti dé bí ìbàyí èdè ní ọjọ́ àkọ́kọ́ tí àǹtí Jọkẹ́ tí wọ́n sọ ọ̀rọ̀ tó ní ọpọlọ. Will you shut up? Kí ló fẹ́ sọ? O fẹ́ bú ẹ̀gbọ́n mi. Àbọ̀ abẹ́lẹ̀ rẹ̀. Bókì má bínú kẹsí bí ẹnu òní ń jò ní ìwọ̀n sọ Oh, calm down. Níṣòro o ní ògbólé Nepa ni o lè bá wọn kó bí a you're a big man o ní ògbólé calm down relax. Díẹ̀ mi mọ̀ pé ìwọ náà tún rí bẹ́ẹ̀ o ṣẹ́yìn náà gbọ́ ọ̀rẹ́ yín ló ń sọ fún yín yẹn ẹ tún ti lọ mú catapult ìwọ náà ó tún mú eléyìí ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ìwọ ló lórí oko kú iṣẹ́ o tó ti gbọ́ bọ̀dá mi ẹ̀yin tẹ́ bá ti jà tán tẹ́ bá pa wọ́n tán ẹ wọlé tẹ́ bá ti jà tán ẹ ṣàrà lọ sí wọn o ẹ wọlé wá bá mi èmi ń lọ nulẹ̀ ń tèmi ẹ pa wọn o. ọmọ ìdí ẹ jẹ́ ká wọ́n nulẹ̀ lọ jẹrẹ ẹ bá ti pa wọ́n tán ẹ wá bá wà nulẹ̀ o ṣe ti gbọ́. o ní gbogbo lé o. lọ ọyẹ kájí kan mọ ni
ẹ ká jẹ́ kán tiẹ̀ mọ̀ ni wọn ò ní fún wa náà wọ́n máa mówó wèrè wa wọ́n máa mówó. tá a bá lọ a máa tún lé ká fìfẹ́ lò torí ẹjọ́ wa lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan. nínú ilé kan. ayé máa sí lára ara wa ẹ jẹ́ ká fìfẹ́ ọ̀ra wa. àwa ara wa la ríra wa ó ti dìjẹ́ta ta ríra wa so we have to learn to love each other.